àdàbí máa bí wọ́n àdàbí ó béèrè gbogbo ọmọ Yorùbá ẹ bọ́ bí ẹ wá wojú kábíyèsí ọ̀dàlẹ̀ tá a bá sọ fún yín wípé tí a bá gbọ́ pé tó àwọn ajínigbé o ajínipa o àwọn Fúlàní wọ́n pa àwọn àgbẹ̀ wọ́n pa àwọn bàbá wa káàkiri nílẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ọgbà àmì a máa sọ fún yín wípé tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù bí ní ọba dẹ̀ lẹ́ni lẹ́yìn kò lè jókòó kí ó do ó lọ́wọ́ kan àbòsí àwọn aráàlú nínú ni ẹ wá wò ó ọwọ́ ti tẹ̀ ẹ wá wojú ẹ̀ ẹ wá wojú ẹ̀ torí wípé lè ṣe bí lè ṣe kà ọjọ́ kan ń bọ̀ tí ní ó dilẹ̀ lẹ́yìn asunjẹ ẹ wá wo kúrò kábíyèsí yìí nípínlẹ̀ Ondo a bẹ̀rẹ̀ sí ní béèrè báwo ló jẹ́ Ondo yìí lọ́ba ni wọ́n pa ọba Ondo yìí ni wọ́n jiyàn gbé lọ́tún lósìn síbẹ̀síbẹ̀ gómìnà ìpínlẹ̀ Ondo òun jáde wá ó ní ò sí nǹkan kan tọ́jọ́ yàtọ̀ sí tọdún 2022 ọ̀dà bọ́bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ àti kò rí bẹ́ẹ̀ èwo tún ní ti kábíyèsí tó lọ gbàbọ̀dè fún àwọn aráàlú ó ti di woro sí woro ó ti fìlú lẹ̀ àmọ́ kó tó fìlú lẹ̀ ẹ wo fídíò yìí mò ń padà bọ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí lónìí ẹ máa rí wọnìwọnì wò ojú wọn ti wà ń ta orílẹ̀-èdè US àti Israeli wọ́n ti gbé orúkọ wọn jáde àwọn karambà ní àáfàá àwọn alákatakítí ẹ̀sìn ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà sọ́rí tí ọwọ́ wọn tí wọ́n ń bọ̀ wá mú orúkọ wọn ti jáde orúkọ wọn ti jáde ó ti kúrò ní pèrèmí ẹ wò ẹ ti ẹ kọ́kọ́ wo fídíò yìí mò ń padà bọ̀ ẹ kọ́kọ́ wojú kábíyèsí ìkà karambà ní èyí tó jẹ́ wípé ó gbàbọ̀dè fún àwọn aráàlú tí ọwọ́ àwọn aráàlú tẹ̀ irú àrà tí àwọn obìnrin fi dá ohun rèé mò ń padà bọ̀. Ìbọ̀dé náà gbà wá sí ìlú mi ní Ṣùà yìí kò tẹ́ mi lọ́rùn lórí àwọn Fúlàní lórí àwọn ọlọ́kadà tó ọ̀jẹ́ kóbìnrin lóko tó ọ̀jẹ́ kọkùnrin lóko tó gba bọ̀dé tó di Fúlàní sí oko tó fi ń lé obìnrin kiri tó fi ń lé ọkùnrin kiri èmi ò dẹ̀ fẹ́ ní ìlú Ìṣùà yìí lọ́wọ́lọ́dà wá yìí kò sọ́ba ní Ṣùà gbogbo ẹni mo fi ń sọ ọba Àkúrẹ́ la ní ọba Ìbàdàn òun la ní lọ́ba sí Ṣùà níjò sí Ṣùà tábà ní ọba gbogbo àwọn tó ṣẹlẹ̀ nílùú yìí kò yẹ kó ṣẹlẹ̀ nílùú Ṣùà wa yìí nígbà tí wọ́n gbà ṣàkọọ́lẹ̀ nílùú Ṣùà tí ò jẹ́ káwọn obìnrin lẹ́nu sọ̀rọ̀ nílùú Ṣùà wọ́n á da màálù sínú oko obìnrin pa kọ́kọ́ fúnra rẹ̀ á gbé ẹ̀gẹ́ sí wọn jẹ́ bó jẹ́
wọ́n di Fúlàní sóko wọ́n di kìnnàpà sóko tó yẹ wọ́n mọ àwọn orúkọ èèyàn tó ń kọ ní ìlú Ìṣùwàwà ẹ̀ ọba ìlú ògbé ìgbésẹ̀ kankan ní Òbésèré ọmọ ọlọ́mọ kò ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó lọ pa sínú oko tó yẹ kó ọjọ́ mẹ́rin náà ṣẹ̀ fi rí òkú ẹ̀ ọmọ onílù wà nú ẹ̀ o tó gbàbọ̀dè ọlọ́kadà Ìṣùwà wà nú ọ tó yẹ kó gbàbọ̀dè ní ìlú Ìṣùwà yìí kò sí ìgbésẹ̀ tí ọba Ìṣùwà gbé chairman local government kò sí ìgbésẹ̀ tó gbé nínú ẹ̀ wọ́n làwọn jẹ́ chairman wọ́n bà ìlú onílù wọ́n bà á jẹ́ fún Ìṣùwà irú eléyìí yóò ṣẹlẹ̀ ní Ìṣùwà rí ọjọ́ kìíní àná tí àwọn union tó ń wá láti ìlú ibòmíì tó ń wá sí ìlú Ìṣùwà yìí tó ń fẹ́ bá àwọn union Ìṣùwà jà ilé ọba náà dé wọ́n pa ìgò níbẹ̀ wọ́n tó lọ́pọ̀ àwọn dábìlà tó ń lọ bí wọ́n lọ Ìṣùwà high school náà parẹ́ sí o Ìṣùwà gbàbọ̀dé o ṣùgbọ́n ní síbẹ̀ wọ́n ti wá gbàbọ̀dé wọ̀ ṣù. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni ọyẹ́ bí omi tó sọ̀rọ̀ ní síbẹ̀ àwọn ò fẹ́ afẹ́ wọn bá gbé ìgbésẹ̀ tí kìnnàpọ̀ ní fi tó ní máa fi yọ wá lẹ́nu mọ́ ní ìlú Ìṣùwà. ọyá ayá kéré ọba àkọjẹ ọba okòjẹ ọba lẹ́jẹ ẹwẹ́ tó ń pa láàárọ̀ lálẹ́ àná mọ́jú sáárọ̀ ẹ̀ sì báyìí tó ń lọ sóko ẹ̀jẹ̀jẹ̀jẹ̀ wọ́n pa sójú ọ̀nà wọ́n bá fi màsínẹ̀ sójú ọ̀nà ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà iná ẹ̀ là ń sọ fún yín wípé àwọn obìnrin kan wà tó jẹ́ pé ọkùnrin bí obìnrin ni wọ́n ẹ worú màmá Ìrìlú yìí àrà tí àwọn ọkùnrin ìlú ò lè dá ọ̀rọ̀ tó hàn lè sọ ẹ wò ó bó ṣe dá lẹ́nu yá níbẹ̀ láti máa sọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè ẹlòmíràn máa gbọ̀n pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àwọn àgbà ìyẹn ni ẹ máa wí kankan o a máa sọ̀rọ̀ nípa ààbò ilẹ̀ ìlú wa àwọn kan wọ́n ní a sì máa bọ́ sí kọ̀rọ̀ a máa lérí òun lágbára ògùn wà ẹnìkan wà ìgbà tágbára wà tó ògùn wà kí n dé tó sọ̀rọ̀ wọ́n ní Sunday Igboho ó sọ kínní kan ókè kò lóògùn ìta ló sọ fún yín pé ó lóògùn ṣùgbọ́n ó lágídí ó lákíkanjú ó nífẹ̀ẹ́ ọmọnìkejì ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ló láyé ogun ọ̀tọ̀ láyé aya níní ẹ worú ìyá yìí ẹ worú ìgboyà tó fi jáde gẹ́gẹ́ bí abiyamọ fún àwọn aráàlú ẹ̀ tán nítorí àwọn ọ̀dọ́ tí kábíyèsí ìlú wọn tó ń fàlẹ́ Fúlàní lọ́wọ́ táwọn yẹn ń ṣe wọ́n ní báṣabàṣa bí ìgbà tá a bá ń pe Àbáṣà ẹ wo ayé àbẹ̀ráyé òun lẹ rí ilẹ̀ ń gbọ́ òun lẹ ń wò yìí tí ó bá sí pé ìyá yìí jáde ó kó àwọn ìráàlú lẹ́yìn pé a lè gbà kábíyèsí ó ti fẹsẹ̀ fẹ́ ó ti sáwọ̀ gbẹ́ tó tẹ́ ẹ bá sọ pé tó Fúlàní kan ò lè wá láti Kaduna àbí Kano àbí Borno kó wá sílẹ̀ Yorùbá kó máa wá ṣe ìran Yorùbá níṣekúṣe tí ó bá lábọ̀ àbòsí àti àbọ̀dè àwọn bàbá wa ìyẹn ni mo máa ń sọ fún àwọn èèyàn pé ẹ dì í mọ́wọ́ ara wọn rèé gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní bí tí nígbà tọ́rọ̀ yìí ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ tí wọ́n bá lọ bá kábíyèsí
ìpè tó báyìí o pé ẹ fi wọ́n lẹ̀ ṣe fẹ́ lé wọn ni àwọn bàbá wa wọ́n ti wà pẹ̀lú wọn láti 60 70 80 100 years sẹ́yìn. Ṣé àwọn bàbá tẹ́ ẹ bá ṣèjọba 30 years 20 years sẹ́yìn ṣáwọn làwọn ọmọ yìí? tòǹdó lẹ́rí làwọn yìí o, bẹ́ẹ̀ ló wà káàkiri ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, táwọn bàbá yìí ò ní jẹ́ kí àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí wí pé bàbá táwọn tẹ́ ẹ bá ṣèjọba nígbà yẹn yàtọ̀ sáwọn eléyìí tí wọ́n dé yìí o, àwọn tẹ́ ẹ bá ṣèjọba tẹ́ ń pè Fúlàní nígbà yẹn, àwọn Fúlàní Kwara làwọn eléyìí tẹ́ ẹ̀ ń sọ nígbà yẹn, àwọn Fúlàní tí ẹ̀jẹ̀ wọn ti dàpọ̀ mọ́ ti màálùú làwọn eléyìí tẹ́ ń tà ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn àdàmọ̀dé Yorùbá Fúlàní lẹ̀ ń bá ṣe ń gbà yẹn, ṣùgbọ́n àwọn tó ní ẹ̀jẹ̀ kíní gangan lára báyìí àwọn ni terrorist àsìkò yìí tí wọ́n ti mọ bí owó ṣe ń jẹ́ orúkọ tí wọ́n ń powó. Ìpínlẹ̀ Ondo yìí kan náà ni àpè gómìnà, wọ́n pe gómìnà ní wọn ẹnìkan kì í jíyàn gbé àti bandit ò sí ìlú òun. Àwọn wo ló wá wà ń lù yín? Àwọn wo ló pa kábíyèsí Alágẹmọ? Àwọn wo ló ń jíyàn gbé? Wọ́n ní bandit ó pààyàn ni, àwọn ajínigbé òkè, kí ni ìyàtọ̀ nínú ọmọ olè àti ọmọ apààyàn? Alóore kan ọ̀dá ẹni ṣọ́ọ̀ṣì kan ni wọ́n ti ń kọ́ ibi tá à ń lọ́pọ̀. Mo ti sọ fún yín ṣáájú, ẹ wo orúkọ wọn tó ti gbóde. Bẹ́ẹ̀ ni United States àti Israeli wọ́n ti jáde tán báyìí, wọ́n ti dárúkọ wọn síta. Orúkọ wọn ti wà ń ta báyìí tí ìjọba Israeli tí wọ́n ń bọ̀ wá gbé ní Nàìjíríà. Ìyẹn tí wọ́n bá rí wọn mú láàyè, orúkọ wọn ti jáde. Àwọn ọmọ Yorùbá náà ń bẹ láàrin wọn. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ gbọ́ nǹkan tí aṣojú wọn sọ, ẹ gbọ́ bó ṣe sọ. Torí ẹ̀yin ọ̀dẹ̀, ẹ̀yin ọ̀daràn yẹn, ẹran tí mo sàn tẹ́ ń pariwo káwọn ìjọba Nàìjíríà kò sí lẹ́yìn Iran báwo láàrin gbogbo orílẹ̀-èdè. Ẹ wá gbọ́, eléyìí ló sì máa mú kí ìjọba Nàìjíríà náà mọ̀ wípé ẹ ti ẹ̀ kọ́kọ́ wo fídíò yẹn, mú padà bọ̀ kí n tó lè rí nǹkan kan sọ sí. Òun rèé ẹ̀ṣọ́ mẹ́. That's your statement. Israel's policy has always been that we won't be the first country to introduce nuclear weapons into the region. But the issue here is not about Israel. The issue here is about Iran. Iran is the only country in the world, in the United Nations, who expressly desires to wipe another country off the face of the earth. Iran has stated its very policy is to destroy Israel, is to wipe Israel off the map, is to make sure they kill every single person. And no regime, no country that has an expressed desire to destroy Israel. And it's not only an expressed desire. We've seen over 47 years they've taken all the actions they can in order for that to happen. We've seen them sponsor terror organizations. They were behind October the 7th massacre of Hamas. We've seen them sponsoring Hezbollah. We've seen them acting in Europe. We've seen them acting in Australia. We've seen them acting in Nigeria. We've seen these people acting all across the world in order to spread disturbance, for them to try and carry out their aim of destroying Israel. And Israel will not allow another country to have nuclear weapons when they've expressly stated they want those weapons to destroy Israel. But Israel is not a saint to themselves, because for all the terror you say Iran has carried out, Israel has also carried out that level of terror. And by one stretch, you've gone ahead to kill the supreme leader in Iran. So Israel too is not a saint in all of this. Okay. I yield the floor to you. That's excuse me. That's an absurd statement to make. Nigeria is the one. Nigeria has been on the receiving end of terrorism from Iran. We've seen Iran spreading terror throughout the world. Iran sponsors all of the major terror organizations in the world. If we look at Hamas, if we look at Hezbollah, if we look at the Houthis, if we look at the terror groups within Iraq, if we look at some of the other groups around the world, we have seen Iran carry out terror bombings in Argentina, where it blew up the Jewish community there. We've seen them carry out terror attacks in Bulgaria. We've seen them carry out terror attacks in the UK. We've seen them carry out attempted attacks in Australia. This is a country that sponsors terror, that is revolutionary
regard is a proscribed terror group across all of Europe and many other countries around the world, it's quite clear that Iran is an international sponsor of terror. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Iran ní èèyàn tó ń bẹ lábẹ́ aṣọ tó ń dún tá à ń pè léégún. Òun ló wà lẹ́yìn àwọn ajínigbé ajínipa ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Àṣòun ló ń supply wọn ní irinṣẹ́ débi jẹ́ pé bí gbogbo àwọn jagunjagun wa bí wọ́n ṣe gbìyànjú bí wọ́n ṣe sapá wọn tí wọ́n ń sa kíní wọn lórí pé kí wọ́n ṣe kíni kí wọ́n rí wọn mú a máa fi ṣe pọ̀rọ̀ bí ìgbà tí wọ́n ń jábọ́ mọ́ wọn lọ́wọ́. A bẹ̀rẹ̀ sí ní máa wá wò pé kí ló dé pẹ̀lú àwọn ọmọ ogun tá a ti kọ́ tí wọ́n lọ́pọlọ tán nímọ̀ tán ní òye tágbára wọn ò ká wọn. Àṣé àwọn ni wọ́n ń kọ́ wọn tí wọ́n fún wọn ní real training wípé báyìí ni kẹ́ ti ṣe báyìí ni kẹ́ ṣe gbà á. Léyìí tó ní bóyá ó ní support àwọn kọ̀ọ̀kan nínú tọ́jú olóṣèlú tí wọ́n fẹ́ kí Tinubu continue nínú ìjọba ẹ̀, tí wọ́n fẹ́ kí Tinubu tẹ̀síwájú láti máa ṣe ohun tó ń ṣe lọ torí pé ó ti jẹ́ràn Yorùbá. Nígbà Buhari ń ṣe tiẹ̀ kò sẹ́ni gbọ́ kò sẹ́ni tó dá sí i, ṣùgbọ́n ọkàn Tinubu ọkàn rẹ̀ Yorùbá ó dogun. Tẹ́ ẹ̀ bá gbàgbé ní 1999 tí Ọbásanjọ́ gbàjọba báwọn ará bí ìṣe ṣe rèé pẹ̀lú ìjọba sàríà láti Borno yìí ni. Ìgbà tí àwọn Babangida Sani Abacha tí wọ́n sì jọba ológun wọn ò gbèsè rí alẹ́ o. So eléyìí kọ́ wa wípé orílẹ̀-èdè yìí ò work bá a ṣe ń sọ. Kò work kò lè ṣiṣẹ́ gbogbo wa la mọ̀ àfi tá a bá ń tẹ́ra wa àwọn tó wà ń bẹ̀ gan mọ̀ pé kò ṣiṣẹ́ mọ́. Kò ṣiṣẹ́ mọ́. Ẹ máa bá mi pariwo ẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ẹ̀yin tẹ́ ẹ bá ń wo fídíò mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀yìn láti máa gbè fún orílẹ̀-èdè òmìnira orílẹ̀-èdè Yorùbá. Torí gbogbo ìgbà làwọn tó ń ṣiṣẹ́ lórí òmìnira orílẹ̀-èdè Yorùbá ń ṣe tí ò sì sún wọn tí ò rẹ̀ wọ́n nígbà kankan. Tá a sì mọ̀ wípé kò ní pẹ́ kò ní jìnnà àsíá orílẹ̀-èdè wa ò fẹ́ lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. A lè continue báyìí. Ṣé wá rí àwọn aláàfáà alákatakítí gbogbo ẹ̀yin àfáà tó bá ti ń sọ wípé ṣẹ̀ríà o àwọn tí wọ́n bá ṣiṣẹ́ nìyẹn. Àfáà tó bá ń pariwo ṣẹ̀ríà o bí àwọn mufti bí àwọn olúwo àtàwọn bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé àwọn ò sí níbi kí nǹkan dáa àfi kí wọ́n ẹ̀sìn tó jẹ́ pé ẹ bá lé ayé ni ẹ tún fi ilẹ̀ lọ́nà náà ni. Lẹ́yìn gan ọmọ túmọ̀ ẹ̀ nígbà míì tí wọ́n jókòó tì pé rọ́ọ̀sẹ̀ kìíní ìlàsà máa ṣe àwọn aríjẹ́ bíi màdàrú nídìí ìbàjẹ́. Ẹ gbọ́ mi ọmọ Yorùbá tẹ́ ẹ bá ti rí wọn ẹ ti mọ̀ pé agent Iran ni wọ́n ń torí ẹ̀ ni wọ́n fi fòókọ wọn síta pé tó àwọn rèé o ṣùgbọ́n kí wọ́n máa retí ìbínú Israeli kí wọ́n sì máa retí ìbínú Trump. Bọ́bá wá dé gẹ́gẹ́ bí fídíò mi kan tí mo ṣe lánàá àbíjọ́ o tẹ́ bá ti gbọ́ ẹ má wá sílẹ̀ Yorùbá bóyá kẹ́ lọ sí Borno ẹ lọ sí ọwọ́ òun ò lè tẹ̀yìn ní gbogbo ibẹ̀ yẹn torí àwọn yẹn ní agbára dáadáa ẹ sì mọ̀ pé ilẹ̀ ìsìláàmù ni tẹ́ bá sá síbẹ̀ ìsìláàmù yóò ṣe kíni yóò bò yín. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ọmọ Yorùbá ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìsinmi òní ẹ bá ń ṣí ẹ jẹ́ ọ̀wọ̀ gbòòrò ayé lọ ó dàbọ̀.